Somebody. Àgbáyé mọ̀ bẹ́ẹ̀ àṣewádùn ó ti ládàá dandan pé ká dédé ajẹ́ kí n pa wà nínú ọba ìṣòṣèlú ní gbangba bẹ́ẹ̀ ọba gbọ́dọ̀ ṣe sùn èkó wá fọ ọba lè ṣe níyẹ̀wò ṣùgbọ́n ní gbangba bẹ́ẹ̀ ọba ìṣòṣèlú àì kì í dán ìrìn àwọn akọ̀lá kí ni ọlọ́run sì ti fi lẹ̀ iṣẹ́ òkà bí èsì. ẹ̀ṣẹ̀ wọn á dà fún ẹgbẹ́ lọ́nà ọlọ́run máa sì ń lọ ọ̀nà adé ìlà ẹgbẹ́ ọlọ́run ayé ìkàlẹ̀ ẹ ṣe mo ní orúkọ ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà mo dúpẹ́ lọ́wọ́ èyí tó bá His Excellency Arẹ́gbẹ́ṣọlá ọ̀rẹ́ mi àtàtà kí a ti jọ ń bọ̀ láti kékeré tí ó kẹ́kẹ̀ẹ́ sọ̀rọ̀ pé ó ṣòṣèlú gan-an ó níbi àti ríra rí a ṣùgbọ́n mo inú mi dùn pé ẹ̀kọ́ yẹn rẹ̀ akéré òkò yẹn ọba kéré o kí n sọ yẹn fún yín láti lẹ̀ o His Excellency òkò yẹn ọba kéré lẹ́nu ìwé anytime alágbèrè ọlọ́run ibi ojújú kan àbújá ọlọ́run pàdé ìjẹ̀bá tẹ̀yàn pàdé olúwa gbólùrànlọ́wọ́ dìde olúwa gbólùrànlọ́wọ́ dìde ẹgbẹ́ sọ́dún àbẹ̀rẹ̀ àṣẹ 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 dáadáa náà àṣẹ àṣẹ wàhábì àṣẹ lóòní lè máa ń yọ àṣẹ ọlọ́run àbá sọ̀rọ̀ ìdẹ́rọ̀ ayé kalẹ̀ ṣe máa ń lọ.